Obi tí mo ti bẹ̀rẹ̀, obi tí mo dé, obi tí mo ti bẹ̀rẹ̀, obi tí mo dé, gbogbo ló yẹ ọ́ bàbá, gbogbo ló yẹ ọ́ bàbá, gbogbo ló yẹ ọ́ bàbá, gbogbo ló yẹ ọ́ bàbá. Olúwa àjíráyọ̀ bàbá dúpẹ́ o. Àsùnláyọ̀ àjíráyọ̀ àfògbófólúwa àjíráyọ̀ bàbá dúpẹ́ o. Ẹ wá olùgbàlà ọlọ́gbọ́gbọ́ tí ọmọ ọlọ́kùnrin láyé. Ẹ wá olùgbàlà tó ṣayé gbogbo. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá olùgbàlà ọlọ́gbọ́gbọ́ tí ọmọ ọlọ́kùnrin ayé. Ẹ wá olùgbàlà tó ṣayé gbogbo. Ó ga ó tóbi, ó ga Èdùmàrè kájọ ayé lọ. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, oore tẹ ṣe fún mi. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, oore tẹ ṣe fún mi. Báyé ti fẹ́ fún mi kọ́ lórí, mo wá yìn ọ́ lógo. Bàbá ẹ ṣé, Jésù ẹ ṣé, oore tẹ ṣe fún mi. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Mo wá júbà bàbá mi. Alágbára ńláńlá. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Mo wá júbà bàbá mi. Alágbára ńláńlá. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Alágbára ńláńlá mo wá júbà rẹ̀. Mo wá júbà bàbá mi. Alágbára ńláńlá. Wọ́n ní kò sáré lókè, ó wà fún mi lókè. Ó dúró fọ́lẹ̀ mi, ìyanu orúkọ rẹ̀. Wọ́n ní kò sáré lókè, ó wà fún mi lókè. Ó gbogbo fọ́lẹ̀ mi, ìyanu orúkọ rẹ̀. Ìyanu ìyanu ìyanu, ìyanu orúkọ rẹ̀. Ọba tó gbogbo fọ́lẹ̀ kìlì, ìyanu orúkọ rẹ̀. Ìyanu ìyanu ìyanu, ìyanu orúkọ rẹ̀. Ọba tó gbogbo fọ́lẹ̀ tìmí, ìyanu orúkọ rẹ̀. Àná mi fò, ẹ ṣé o.
ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, 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 àyà mi sọ̀rọ̀ o. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ o. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ o. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o. Èmi ò rí orí
assurance. Ọlọ́run mi wípé ẹ wá. I have assurance. Ọlọ́run mi wípé ẹ wá. Àtìlẹ́yìn ojú wa ti ní lórí ọ̀rọ̀. Àtìlẹ́yìn ojú wa ti ní lórí ọ̀rọ̀. Àtìlẹ́yìn ojú wa ti ní lórí ọ̀rọ̀. Ògo ẹ̀yin bàbá. Ògo ẹ̀yin bàbá. Èmi dúpẹ́ mo forí balẹ̀ bóyin bàbá. Èmi dúpẹ́ mo forí balẹ̀ bóyin bàbá. Bẹ̀rẹ̀ sí dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run yẹn. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Èyí tún ni ìparí ọ̀sẹ̀ mìíràn. Ìtẹ́ pé ọwọ́ agbára rẹ, ọwọ́ ńláńlá rẹ ló fún mi rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ní ayọ̀ àti àlàáfíà. Gba àwọn ọpẹ́ àti ìyìn àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣé. Òní tún ni ọjọ́ tó tún parí ọ̀sẹ̀ mìíràn. Ọwọ́ agbára rẹ, ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ńlá rẹ, èyí tó ṣohun lá tó ṣohun ìyanu, òun ló fi dì mí mọ́ àti ibi àti ilé mi láti rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún àti ẹ̀kúnrẹ́rẹ́ ìdáláre ní gbogbo ọ̀nà. Bàbá gbogbo orúkọ rẹ ga ní gbogbo ọ̀nà. Mo yìn ọ́ lógo ní gbogbo ọ̀nà. Mo sọ wípé o ṣé ní gbogbo ọ̀nà. Mo yìn ọ́ o. Àìní mi mọ rírì orí rẹ fún gbogbo ẹ̀kọ́ iyebíye ni èyí tí wọ́n ti fi kọ́ wa ní gbogbo orin àjọ ọ̀sẹ̀ yìí. Èyí fún gbogbo oríire ayọ̀ èyí tí wọ́n ti ṣe inú ayé mi kọ́kọ́ wá ní gbogbo orin àjọ ọ̀sẹ̀ yìí. Àní kì í ṣe àwa nìkan àti àwa àti gbogbo àwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá. Nítorí pé ìwọ fi títóbi agbára rẹ hàn nínú ayé nìkankan. Ìwọ bẹ ayé nìkankan wọn wò. O sì dẹ́ nìkankan wà láàrin. Olúwa ọmọ ṣe o. Ológo jùlọ o ṣé. Ọlọ́run yìí ní fún orúkọ rẹ, fún iná ìbí mímọ́ rẹ àti agbára tó mú kọ́ gbòjò nígbà gbogbo, fún ọwọ́ ọ̀tún agbára tó ń fi hàn nígbà gbogbo, fún gbogbo iṣẹ́ àmì iṣẹ́ agbára tí wọ́n ṣe nínú ayé nìkankan wá ní gbogbo ọ̀nà. Àìní àti àwọn àtàbí àtàbí tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wà ògo ní fún orúkọ rẹ. O ṣé bàbá mẹ̀mẹ́ mọ́ fún àwọn òtútù ayé tí wọ́n tún ṣe ní àárín wa, èyí tí wọ́n tún ṣe ní ọjọ́ tòní, àìpápájọ fún ọ̀sẹ̀ mìíràn tí a tún wọ̀ lọ. Nítorí pé ìwọ ó tún bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́tọ̀ àgbà iná yẹn bàbá gba wọn pé ògo ní fún orúkọ rẹ bàbá. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn wa. A dá gbogbo ògo pàṣẹ gba ọpẹ́ àti ìyìn wa. A béèrè fún àánú rẹ bàbá, ṣàánú fún wa, dáríjì wa, sọ wá di mímọ́, jẹ́ ká rí ọ. Àní àti àwa tí a ń bẹ níbí àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wà, jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́ ọ̀rọ̀ ìyanu rẹ, ọwọ́ agbára rẹ, ọwọ́ ògo rẹ, ọlá kí gbogbo ògo sì máa jẹ́ tìrẹ títí ilà ó sì máa gbọ́ orúkọ rẹ ga. O ṣé Ọlọ́run ayérayé. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Amen. À ń kà nínú ìwé orin Dávidi ìyẹn 115 ẹsẹ̀ ìkẹsàn-án dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Orin Dávidi 115 ẹsẹ̀ kẹsàn-án dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Mo bẹ̀rẹ̀ sí ní kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ísírẹ́lì, ìwọ gbẹ́kẹ̀lé Olúwa. Òun ni ìrànlọ́wọ́ wọn àti àṣà wọn. Ará ilé Árónì, gbẹ́kẹ̀lé Olúwa. Òun ni ìrànlọ́wọ́ wọn àti àṣà wọn. Ẹ̀yin tí ó bẹ̀rù Olúwa, gbẹ́kẹ̀lé Olúwa. Òun ni ìrànlọ́wọ́ wọn àti àṣà wọn. Olúwa ti ṣe ìrántí wa. Yóò bùsí fún wa. Yóò bùsí fún ará ilé Ísírẹ́lì. Yóò bùsí fún ará ilé Árónì. Yóò bùsí fún àwọn tí ó bẹ̀rù Olúwa àti èwe àti àgbà. Olúwa yóò mú yín bísí
síwájú àti síwájú ẹ̀yin àti àwọn ọmọ yín ẹ̀yin ní ẹni ìbùkún Olúwa tí ó dá ọ̀run àti ayé. Amen. Tá bá wo ṣe Bíbélì yìí òrùgbé kìí ṣe kan tí ọyọ kọ́ gbà wá lákòókò rárá tọ́ á parí láìpẹ́. Lákọ̀ọ́kọ́ ó ní bóyá ti pè Ísírẹ́lì ìwọ gbẹ́kẹ̀lé Olúwa nítorí pé kí ni òun ni ìrànlọ́wọ́ àti àṣà Ísírẹ́lì. Àwọn ọmọ Árónì ó ní ẹ gbẹ́kẹ̀lé Olúwa nítorí pé òun ni ìrànlọ́wọ́ àti àṣà àwọn ọmọ Árónì. Ọba tún tẹ̀síwájú ó ní ẹ̀yin tí ó bẹ̀rù Olúwa ẹ gbẹ́kẹ̀lé Olúwa òun ni ìrànlọ́wọ́ àti àṣà àwọn ẹ̀yin tí ẹ bẹ̀rù Olúwa. Gbọ́ mi nígbà tó sọ wípé kí Ísírẹ́lì kó gbẹ́kẹ̀lé ó ní àwọn Árónì kí wọ́n gbẹ́kẹ̀lé nítorí pé Ọlọ́run ní ìrànlọ́wọ́ wọn. Èyí ń sọ fèmí àti pé kí ni ìrànlọ́wọ́ kò sí ní ibì kankan èyí tó dájú tó sì ní àgbẹ́kẹ̀lé kankan nínú ju ọ̀dọ̀ tani lọ ọ̀dọ̀ Ọlọ́run lọ. Lẹ́yìn rẹ̀ ó sọ nípa àwọn tí ó bẹ̀rù Olúwa tó èyí ń fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni kì í ṣe kìkìdá àwọn ọmọ Ísírẹ́lì kì í ṣe kìkìdá àwọn ọmọ Ábúráhámù kì í ṣe kìkìdá àwọn ọmọ Árónì nìkan ni Ọlọ́run wá fún láti máa jẹ́ olùrànlọ́wọ́ fún àti àṣà fún nínú ìrìn àjò gbogbo àti nínú ayé àti títí dé ìjọba Ọlọ́run. Amen. Ṣùgbọ́n fún gbogbo ènìyàn pátápátá tí ó bá ti lè gbé ìgbé ayé tó wu Ọlọ́run tó ń gbé nínú bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run wá fún láti jẹ́ ìrànlọ́wọ́ fún àti àṣà fún ní gbogbo ọ̀nà wọn. So èmi àti ẹ tọ́ba sí tí ìbá sí nínú àwọn tí wọ́n fi gbé nínú ìbẹ̀rù Olúwa èyí sí lára àwọn tí Ọlọ́run jẹ́ olùrànlọ́wọ́ fún àti àṣà fún. Tọ́ba sí lára àwọn tí ó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run òun sí lára àwọn tí Ọlọ́run jẹ́ olùrànlọ́wọ́ fún àti àṣà fún. Ṣùgbọ́n tí mo bá jẹ́ni tó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run ẹ jẹ́ pé kí ni Ọlọ́run jẹ́ olùrànlọ́wọ́ fún mi àti àṣà fún mi. Tí wọn náà bá jẹ́ ẹni tó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run ẹ pé Ọlọ́run jẹ́ olùrànlọ́wọ́ fún ọ àti àṣà fún ọ. Now ohun kan tí ọ̀rọ̀ ẹ̀kọ́ yà fẹ́ kó yé wa àwọn ẹ̀ṣẹ̀ Bíbélì òun náà ni wípé kí ni tí o bá ń fẹ́ ìrànlọ́wọ́ tòótọ́ tó bá ń fẹ́ ààbò tòótọ́ tó sì ní ọ̀nfẹ́ ìrètí tó dájú tó fi ní lọ́kàn balẹ̀ èyí tó ṣe mú yan gan ìjẹ́ pé èèyàn jẹ tí yóò sì rí jẹ tán tó yẹ pé ọmọ èèyàn gẹ́gẹ́ tó ṣe kí ni o tó wá ń jẹ àti àwọn ọmọ wọ́n sì tún jẹ òòtún rí jẹ tán ó jẹ́ ẹ̀jẹ̀ pé o nídìí láti fi ìgbẹ́kẹ̀lé rẹ àti ìgbàgbọ́ rẹ àti ìrètí rẹ gbogbo sínú ta ni o Ọlọ́run. Nítorí pé nígbà tó bá ti fi ìgbẹ́kẹ̀lé àti ìrètí rẹ sínú Ọlọ́run tó gba Ọlọ́run yẹn gbọ́ kò sí àní-àní tàbí ṣùgbọ́n Ọlọ́run ní gbogbo ọ̀nà yóò máa jẹ́ agbára fún ọ yóò tún máa jẹ́ àṣà fún ọ tọ́nà báyìí ti jẹ́ agbára fún ọ tó sì jẹ́ àṣà fún ọ ó túmọ̀ sí wípé yóò máa jẹ́ olùtọ́ni fún ọ olùkọ́ni fún ọ olùdarí fún ọ àti àtìlẹ́yìn fún ọ yóò máa jẹ́ ààbò pẹ̀lú. Ètò túmọ̀ sí wípé o ò lè sọnù ibi ò lè dé bá ọ ìdààmú ò lè dé bá ọ gbogbo ìlàkọjá yòówù tó bá dé tó bá là kọjá ó rí wípé kí ni Ọlọ́run fẹ́ àwọn àyè sílẹ̀ fún àwọn ìlàkọjá yìí láti sọ di alágbára láti sọ di ẹni tí bẹ̀rẹ̀ sí pé tí ó tún ní ìmọ̀ òye àti ìmísí kún ni láti sọ di ẹni tí yóò tún ga sí ni àbí ẹni tó gba ìgbéga gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ ní gbogbo gbà mọ́ ní gbogbo gbà tó bá ti rí wípé ẹni tó gbẹ́kẹ̀lé ohun tó fẹ́ lọ́wọ́ sí agbára rẹ̀ tó bá ti là kankan kọjá kìí ṣe nítorí nǹkan méjì nítorí pé àkókò láti bọ́ sínú kíláàsì tó ju ibi tó wà lọ ó tó ní àwọn ìlà kọjá tó le ó dé nítorí pé kíni kò sí ẹni náà láàyè tí ó kó nínú kíláàsì kan bọ́ sínú kíláàsì mìíràn tí ò ní ṣe ìdánwò. So ìdánwò yìí òun ni àwọn ìlà kọjá tí èèyàn máa dojúkọ nígbà táwọn kò bá tó tọ́lọ́ bá fẹ́ mú èèyàn kó nínú kíláàsì kan bọ́ sínú kíláàsì mìíràn èyí tó tún ga ju ibi tí ènìyàn wà lọ. So tí ẹ bá ṣe bẹ́ẹ̀ á rí wípé Ọlọ́run kì í fi àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n bẹ̀rù rẹ̀ tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì ní nínú fẹ́ rẹ̀ kì í fi wọ́n sílẹ̀.
so àwọn wo ni wọ́n bẹ̀rù Olúwa? Àwọn tí wọ́n bẹ̀rù Olúwa ìyẹn ni àwọn tó jẹ́ pé kíni wọ́n ń yàgò fún gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀. Amen. Àwọn wo ni wọ́n bẹ̀rù Olúwa? Àwọn tí wọ́n bẹ̀rù Olúwa àwọn ni àwọn tí wọ́n ń gbé nínú ìgbé ayé òtítọ́, ìgbé ayé òdodo, ìgbé ayé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Amen. Àwọn wo ni wọ́n ń gbé ìgbé ayé ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n sì fi gbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run, tí wọ́n sì gbọ́ Ọlọ́run gbọ́? Àwọn ni àwọn tó jẹ́ wípé kíni ní gbogbo ọ̀nà wọn àní gbogbo ìlépa wọn lójoojúmọ́ bó ni tẹ̀síwọ́n dàgbàsókè rere yóò ṣe bá ayé àwọn àti ayé gbogbo àwọn tí ó wà ní gbogbo tí wọ́n bá wà. Ìyẹn pé wọ́n ojoojúmọ́ ayé títí wọn ní táwọn máa ń jà fún ni wípé kíni kí àlàáfíà kó wà níbi gbogbo, kínú gbogbo èèyàn kó sì máa dùn. Amen. So àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, àwọn tí ó jẹ́ pé ojoojúmọ́ ọjọ́ ayé wọn wọ́n ka òfin àti àṣẹ Ọlọ́run láì sinmi àti ní àṣàrẹ̀, wọ́n sì ń ṣàṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti lóru láì sinmi àti láṣàrẹ̀, láti máa ṣe àtúnṣe ọ̀nà wọn ní ojoojúmọ́ àti ní òrèdóòrè, láti máa mọ ibi tí wọ́n kù sí àti kí ni ohun tó yẹ kí wọ́n ṣe láti ṣàtúnṣe ọ̀nà wọn níbi gbogbo tí wọ́n bá kù sí. Àwọn tẹ́ pé ojoojúmọ́ ni wọ́n wá ojú rere Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀, tí wọ́n sì jìnnà sí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀, èyí tí wọn ò lépa ohun títa yé ṣùgbọ́n tí wọ́n lépa ohun tí ṣe títí ìjọba Ọlọ́run. So àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n bẹ̀rù Olúwa. Tàbá wo ó ní ẹ̀yẹ bẹ́ẹ̀ ti pé Ísírẹ́lì ìwọ gbẹ́kẹ̀lé Olúwa, ìtó túmọ̀ sí pé Ísírẹ́lì gẹ́gẹ́ tá a pè ní ojú Ọlọ́run, ẹ̀yin jú ló wọ ọmọ Ọlọ́run gangan, tí àwọn gangan bá kọ̀ láti fi ìgbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run, láti gba Ọlọ́run gbọ́, láti rìn nínú ìfẹ́ rẹ̀, Ọlọ́run yóò sì kíni o, yóò ta wọn nù, yóò sì fi wọn lẹ̀ fún ìyàjẹ lọ́wọ́ àwọn tí wọn jẹ́ nǹkan tí wọn sì ní ipa kankan ní iwájú wọn. Èyí lọ́pàá tẹ́ fi rí pé nígbà tó bá jẹ́ àkókò kan ẹ rí wípé àwọn òlù tí ò tó nǹkan bí àwọn Fílísítínì tí wọn ò jẹ́ kankan níwájú Ísírẹ́lì wọ́n ti kó àwọn ọmọ Ísírẹ́lì ẹrú, nítorí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti kúrò níwájú Ọlọ́run, wọ́n ti kọ̀ iṣẹ́ Ọlọ́run, wọ́n ti bẹ̀rẹ̀ sí rìn kúrò nínú ìfẹ́ titi Ọlọ́run, wọ́n ti bẹ̀rẹ̀ sí rìn nínú ìfẹ́ ti ara wọn. Yẹn pé wọ́n ti mú gbẹ́kẹ̀lé wọn kúrò nínú Ọlọ́run, wọ́n ti mú gbẹ́kẹ̀lé, wọ́n ti fi gbẹ́kẹ̀lé wọn sínú nǹkan mìíràn àbí ohun mìíràn. Èmi àti ẹ mọ̀ wò wípé nítorí pé bóyá Ọlọ́run fẹ́ràn mi, nítorí pé kí ni mò ń jẹ́ni tí ó ń wá lọ sílé Ọlọ́run dédé, mò ń jẹ́ni tó ń lọ sí ìpàdé àdúrà dédé, àbí mò ń kà nínú Ọlọ́run dédé, ó wá túmọ̀ sí wípé kí ni kọ́mọ gbégbé yìí jàkújàkú, kọ́mọ gbégbé yìí tí ò fògo fún Ọlọ́run, gbọ́ òfin gbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run. O sì lára àwọn tí ó bẹ̀rù Ọlọ́run, nítorí pé tó bá fi gbẹ́kẹ̀lé sínú Ọlọ́run ó bẹ̀rù Ọlọ́run, tó bá bẹ̀rù Ọlọ́run ó mọ gbé ìgbé ayé tó kún fún òtítọ́ àti òdodo. Nígbà tó bá ṣe gbogbo nǹkan wọ̀nyí, ìgbà yìí ni Ọlọ́run tó máa jẹ́ àṣà àti ààbò àti agbára fún ọ ní gbogbo ayé rẹ. Bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún ọ ní gbogbo ọ̀nà rẹ. So ọ̀n fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run, ọ̀n fẹ́ k'Ọlọ́run kó jẹ́ agbára àti àṣà fún ọ, máa gbé nínú ìbẹ̀rù Ọlọ́run kó sì mọ́ sọ gbogbo nínú ìfẹ́ rẹ̀. Síwájú ẹ wá tún gbọ́n tí ó wá ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá ń gbé nínú ìbẹ̀rù Ọlọ́run tí ẹ̀ sì ń ṣe ìfẹ́ rẹ̀, òun náà nílé. Olúwa ti ṣe ìrántí wa, yóò bùsí fún wa, yóò bùsí fún wa, yóò bùsí fún ara ilé Ísírẹ́lì, yóò bùsí fún ara ilé Árónì, yóò bùsí fún àwọn tí ó bẹ̀rù Olúwa àti èwe àti àgbà. Yẹn pé tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bá fi ìgbẹ́kẹ̀lé wọn àti ìrètí wọn àti ìgbàgbọ́ wọn sínú Ọlọ́run tí wọ́n yà kúrò níbẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ará Árónì náà, àwọn ọmọ Árónì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ènìyàn náà yòówù tí wọ́n ṣe ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣe àwọn ọmọ Árónì, ṣùgbọ́n tí wọ́n jẹ́ ènìyàn tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀, tí wọ́n bá fi gbẹ́kẹ̀lé wọn sínú Ọlọ́run, bóyá bí èmi àti rẹ tá bá ti fi gbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run, kò sí àní-àní. Ọlọ́run yóò kí ni ẹwọ́n tí wọ́n Ọlọ́run ṣe, Ọlọ́run yóò rántí mi, Ọlọ́run yóò rántí rẹ, Ọlọ́run yóò rántí gbogbo àwọn tí wọ́n ń gbé nínú ìfẹ́ rẹ̀, tí wọ́n ń gbé nínú àṣẹ rẹ̀, àwọn tí wọ́n fi ìgbẹ́kẹ̀lé wọn sínú rẹ̀, àwọn tí wọ́n jẹ́ àwọn tirẹ̀. Nítorí pé àwọn wo ni ti Ọlọ́run mọ́ sọ nígbà gbogbo àwọn tí wọ́n pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́. A rí i pé Ọlọ́run yóò rántí ẹnì kọ̀ọ̀kan ní gbogbo àkókò kọ̀ọ̀kan tí ẹnì kọ̀ọ̀kan nídìí ìrànlọ́wọ́ àti ìgbéga. Ìjà sọ wípé kí ni òun ní ìrànlọ́wọ́, àṣà àti agbára wọn. So Ọlọ́run yóò rántí rẹ láti mọ bùsí fún ọ, Ọlọ́run yóò rántí mi láti mọ bùsí fún mi. Tábà ní ó bùsí yẹn pé yóò mọ pèsè ohun gbogbo tí ọkàn mi fẹ́ fún mi, yóò mọ pèsè ohun gbogbo tí ọkàn rẹ fẹ́ fún ọ, yóò mọ pèsè ohun gbogbo tí ìdílé mi àbí ìdílé rẹ fẹ́ fún ọ. Yẹn pé ẹnì kọ̀ọ̀kan
kọ̀ọ̀kan yóò mọ bá àní ẹnì kọ̀ọ̀kan pàdé ní àsìkò tó yẹ àti ní àsìkò tó wọ̀. Ojú kò lè tì ọ́, bẹ́ẹ̀ ni ojú kò lè pọ́n. Ẹnikẹ́ni kò lè ní pàtàkì láti fi ọ́ ṣẹlẹ́yà àbí láti fi ọ́ ṣe yẹ̀yẹ́ àbí láti fi ohunkóhun kan pọ́n ní ojú. Tábà tẹ wá ṣèṣì rí ẹnìkan tó fi nǹkan pọ́n ní ojú, ó rí wípé ẹni yẹn yóò padà kábàámọ̀ ohun tí ó ṣe, nítorí pé ọ̀nà tọ́lọ́run gbà yọ á rí wípé gbogbo tó fi pọ́n olójú yẹn àbí tó torí rẹ̀ fi ọ́ sí yẹ̀yẹ́ yẹn yóò padà di ohun ẹ̀gbin àti ohun àbùkù fún irú àwọn ẹni bẹ́ẹ̀. So ó ní Olúwa yóò pèsè fún yẹn ìgbà tó bá rántí ẹnì kọ̀ọ̀kan wa, àwa tá a gbé nínú ìbẹ̀rù rẹ̀, tá a gbé nínú ìfẹ́ rẹ̀, tá a gbẹ́kẹ̀lé tó jẹ́ ìrànlọ́wọ́ fún wa àti àṣà àti agbára fún wa. Nígbà tó bá rántí wa tán, yóò bùsì fún wa, yóò sì bùsì fún gbogbo àwọn ènìyàn tí wọ́n gbẹ́kẹ̀lé, yálà Ísírẹ́lì ni o àbí àwọn ọmọ Árónì àbí gbogbo àwọn tí wọ́n ń bẹ̀rù rẹ̀ tí wọ́n sì ń gbé nínú ìfẹ́ rẹ̀. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ kan tó ṣe kí n tó sọ, tó ṣe kókó, tó ṣe pàtàkì, tó yẹ kí èmi àti ẹ̀yin ká dìmú, kó sì jẹ wá lógún, ká ti torí rẹ̀ ká fi ṣe kíni, ká fi gbogbo ayé wa gbẹ́kẹ̀lé Ọlọ́run, ká sì mọ́ gbé nínú ìfẹ́ rẹ̀. Ó ní yóò sì bùsì fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ àti èwe àti kíni o àti àgbà. Amen. Àti èwe àti àgbà, yẹn ni pé àti ọmọ kékeré o àti àgbàlagbà tẹ́ mọ́ oyún lóyún, gbogbo wọn ni yóò ṣe kíni o yóò bùsì fún, gbogbo wọn ni yóò pèsè fún, gbogbo wọn ni yóò dáláre, gbogbo wọn ni yóò gbéga níwọ̀n gbà tí wọ́n bá ti gbé ìgbé ayé tó wu Ọlọ́run. Yẹn pé tí wọ́n bá ń gbé ìgbé ayé tó wu Ọlọ́run, tí wọ́n bá ń gbé ìgbé ayé nínú ìfẹ́ Ọlọ́run, tí wọ́n bá ń gbé ìgbé ayé òtítọ́, ìgbé ayé rere, tí wọ́n ń pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, àti èmi àti gbogbo tí ń ṣe tèmi lọ́lọ́run yóò ṣe kíni o yóò bùsì. Abalajọ tí ìwé orin David yẹn fi sọ nínú 138 ní àwọn ẹsẹ̀ nínú ẹsẹ̀ kan nínú àwọn ẹsẹ̀ tó sọ pé Olúwa yóò ṣe gbogbo tí Olúwa yóò ṣe ohun tí ń ṣe tèmi ní àṣepé. Ẹ̀mí máa fi kún wípé Olúwa yóò ṣe ohun gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. So tó bá fi ìgbẹ́kẹ̀lé àti ìfẹ́, tó bá fi ìgbẹ́kẹ̀lé sínú Ọlọ́run, tó ṣe rìn nínú ìfẹ́ àti nínú ìbẹ̀rù nínú ìlànà Ọlọ́run, tó ń pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, Ọlọ́run yóò ṣe gbogbo tí ń ṣe tèmi ní àṣepé. Iná ló sọ wípé kíni àti èwe àti àgbà ni yóò bùsì fún, ni yóò pèsè fún, ni yóò sì máa rántí sí rere, yóò sì máa ṣe gbogbo ọ̀nà wọn ní ìrere. Kò wá tán síbẹ̀ o, lẹ́yìn ewé gbọ́ sọ pé àti èwe àti àgbà, ẹgbọ́n tó tún sọ, ó ní Olúwa yóò mú yín bísí síwájú àti síwájú, ẹ̀yin àti àwọn ọmọ yín. Ẹgbọ́n kan, Olúwa yóò mú yín bísí, ìyẹn ní pé kí ni Olúwa yóò mú yín pọ̀ sí ní ohun rere gbogbo, àti ẹ̀yin àti àwọn ọmọ yín. Amen. Amen. Tó bá gbé nínú ìbẹ̀rù Ọlọ́run, tó bá rìn nínú ìfẹ́ Ọlọ́run, tó bá jẹ́ olótìtọ́ àti òdodo, tó ń pa òfin àti àṣẹ rẹ̀ mọ́, gbọ́ mi, o ti bọ́ nínú gbogbo tí jẹ́ wàhálà àti ìdààmú àti ìwọ àti àwọn ọmọ rẹ àti àwọn ìran tí rẹ ti ń bọ̀. Ìyẹn ni wípé kí ni ogun tó ti jà àwọn ìran ìṣáájú kò ní pàtàkì kankan lórí ayé tiẹ̀ mọ́. Amen. Ìdí ni wípé kí ni Olúwa ti ṣe kí ni ó ti jẹ́ olùpèsè fún ọ àti fún ìwọ àti fún àwọn ọmọ rẹ. Ìyẹn pé ìdààmú kò sí fún ayé rẹ, bẹ́ẹ̀ ni wàhálà kò sí fún ayé rẹ pẹ̀lú. Gbogbo tí ọkàn rẹ bá fẹ́ ní rere lè yọmọ tú ọ lọ́wọ́, nítorí pé Ọlọ́run tọ́ba tó ní pàtàkì lórí gbogbo ọ wà nítòsí láti mọ pèsè fún gbogbo tí ń ṣe àìní rẹ àti gbogbo tí ọkàn rẹ ń fẹ́ ní rere, nítorí pé aláṣepé ni ó sì gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ tí a fi ń pè lọ. Fún ìdí èyí, nípa pípa òfin àti àṣẹ rẹ̀ mọ́, nípa gbígbé nínú ìbẹ̀rù rẹ̀, ó rí wípé kí ni Ọlọ́run mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ, ìtọ́jẹ́ wípé yọmọ pèsè ohun gbogbo tí ọkàn rẹ fẹ́ fún ọ, nítorí pé òun lọ́ba tó ń ṣe ohun gbogbo tí ń ṣe tí àwọn àyànfẹ́ rẹ̀ ní àṣepé. Kọ̀rọ̀ bá dànù dúró, àdìgbò tó tẹ̀síwájú, ẹ̀yin ni àti àwọn ọmọ yín, ẹ̀yin ni ẹni ìbùkún Olúwa tí ó dá ọ̀run àti ayé. Àwọn wo ló pé ẹni ìbùkún Olúwa tó dá ọ̀run àti ayé? Àwọn tí wọ́n gbé ìgbé ayé mímọ́, àwọn tọ́lọ̀ ń dá láre, àwọn tọ́lọ̀ ń bùkún fún, àwọn tọ́lọ̀ ń ṣe lógo, àwọn tọ́lọ̀ ń pèsè fún àní wọn, àwọn tọ́lọ̀ ń bọ́ nígbà gbogbo. Èmi àti ẹ, ṣé o fẹ́ kọ́ ọ̀rọ̀ kan ṣe mọ́ ọ lára? Mo fẹ́ kọ́ ọ̀rọ̀ kan ṣe mọ́ mi lára. Ẹ̀yin ni ẹni ìbùkún Olúwa. Èyí máa tọ́ sọ pé Olúwa, tọ́ sọ wípé Ọlọ́run kìí ṣe Ọlọ́run òkúta, kìí ṣe Ọlọ́run igi táwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n bọlá fún, kìí ṣe Ọlọ́run ère, kìí ṣe Ọlọ́run tí wọ́n ta epo sí ní gbogbo gbà,
kì í ṣe ọlọ́run àǹtù tí wọ́n mọ̀ sọ pé yá mọ̀ ṣe kíni mọ̀ ṣe pé àbí òmíràn jẹ́ pé oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n ṣe kíni o kì í ṣe ọlọ́run omi jẹ́ pé wọ́n lọ da àwọn nǹkan oríṣiríṣi sí láti wọn sọ pé àwọn ń bọ no ọlọ́run tó dá ọ̀run àti ayé. tó o bá ń gbé nínú bẹ̀rù ọlọ́run tó o bá ń gbé nínú ìfẹ́ ọlọ́run tó o sì jẹ́ olóṣèlú àtòdò nínú ìfẹ́ rẹ̀ ó di ẹni ẹ̀bùrẹ̀ tí pé ó di alábùkún fún ó di ẹni tí ọlọ́run bùkún fún ó di alábùkún fún iná nìkẹ́ ẹ̀yin ni ẹni ìbùkún ọlọ́run ó di ẹni ìbùkún ọlọ́run tó dọ̀run àti ayé. Ó wọ̀ láti jẹ́ ẹni ìbùkún ọlọ́run bí tó bá wọ̀ láti jẹ́ ẹni ìbùkún ọlọ́run kò sí nǹkan méjì tó yẹ kó ṣe òun náà ní pé jẹ́ ẹni tó ní ìbẹ̀rù ọlọ́run nínú ayé rẹ̀ àti jẹ́ ẹni tó ní ìbẹ̀rù ọlọ́run kì í ṣe nǹkan tó nira tó sì lè rárá tọ̀ nǹkan tó rọrùn ni ohun tó nídìí ni wípé kí ni máa kà máa kẹ́kọ̀ọ́ máa jíròrò máa ṣàṣàrò ní ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo kó wá máa rántí òfin àti àṣẹ rẹ̀ kó sì máa gbégbé ayé tó wu Ọlọ́run ìyẹn ni pé máa pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́ jọ lẹ́yìn rẹ̀ wá máa jẹ́ ìmọ́lẹ̀ àti iyọ̀ fún gbogbo ènìyàn ní fún mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé ètò tó ń dàbí rẹ̀ òun náà ni wípé jẹ́ni tó ń gbàdúrà láì sinmi àti ní àìsàn rẹ̀ ètò tó wá dàbí rẹ̀ òun náà ni wípé ní gbogbo ọ̀nà nígbà gbogbo mo dá gbogbo ògo àti yìn padà sọ́dọ̀ Ọlọ́run ètò túmọ̀ sí wípé mo yin Ọlọ́run láì sinmi àti ní àìsàn rẹ̀ ní ipò yòókù kí o lè bára rẹ̀ so gbogbo kan wọ̀nyí báwo ló wá sí lè rọrùn fún ọ láti ṣe nítorí pé kí ni gbogbo tá à ń sọ wọ̀nyí kò sí èyí tó rọrùn nínú láti ṣe nítorí pé bí wọ́n ṣe ń sa gbogbo pàtàgbára rẹ láti máa pa òfin Ọlọ́run mọ́ láti máa rìn nínú ìbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ náà ni Sátánì àti ìjọba òkùnkùn bẹ́ẹ̀ náà ni àwọn ìka ènìyàn ègún àti májẹ̀mú ran àwọn ọ̀fẹ́ kọ́ bọ́ nínú okùn nínú ẹ̀wọ̀n ìdáwọn dé ènìyàn sí tó kí wọ́n á mọ̀ ṣe wọ́n mọ̀ tìyàn láti máa ṣe ohun tí ó burú kò sí ìkan méjì tó yẹ kó ṣe ju wípé kí ni ní ìṣẹ́jú láì sinmi àti násàrẹ̀ mo béèrè fún àkọ́tọ̀ agbára àti lẹ́mìí mímọ́ ó bá ti tán níwọ̀n àtọ́ba tí ń béèrè fún agbára àti ẹ̀mọ́ lójoojúmọ́ tó ń pọ̀ ní agbára àti ẹ̀mọ́ lójoojúmọ́ ó rí wípé kí ni ọmọ borí gbogbo àwọn wọ̀nyí ó sì mọ̀ dá ṣẹ́gun lórí ayé wọn ọmọ tẹ̀ wọ́n pa ó sì mọ̀ rí ọ wọ́n mọ̀ sáwọ́gbó dìde orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan sí fún ọ̀rọ̀ iyebíye tí wọ́n tó mú mi gbọ́ ní òwúrọ̀ èyí tí ń ṣe ọjọ́ tó kàn yín nínú ọ̀sẹ̀ mìíràn fún ohun rẹ tó tún mọ́ mi gbọ́ ní òwò ní ìdájí àbí láfẹ̀mọ́júmọ́ yìí nínú ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ mìíràn tó sì mú kí ayé mi kó kún fún ògo àti agbára rẹ mọ́tò wípé ṣe gba ọpẹ́ àti àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ́fíìsì ayé rẹ yìí bàbá mo dá gbogbo ògo àti ọlápadà sọ́dọ̀ rẹ ẹ̀yẹ fún àǹfààní mìíràn tí mo tún rí gbà lọ́dọ̀ rẹ èyí tó tún mú mi gbọ́ ohùn rẹ o tún mú mi gbọ́ ọ̀rọ̀ rẹ o tún kọ́ mi ní ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ nínú ọjọ́ tó gbẹ̀yìn ọ̀sẹ̀ mìíràn tá a tún wà ní ọjọ́ tòní Olúwa ògo ní forúkọ rẹ Olúwa èyí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ mìíràn nínú ìdájí ọjọ́ tòní ìwọ tún fún mi lórí ọ̀fẹ́ àti àánú ńlá láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè gbọ́ ohùn rẹ láti lè mọ ìfẹ́ rẹ láti lè mọ ìgbà ìdarí ọ̀tun Olúwa láti mú kí ayé mi kọ́ mọ fọ̀ nínú ògo kó sì mọ gba gbogbo kó sì mọ kún fún ògo ọ láti wà nígbà gbogbo Olúwa mo sọ wípé o ṣe ẹlẹ́dàá mo sọ wípé o ṣe atóbijù mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo ṣe ní ọba àwọn ọba ẹ̀mí àwọn èèyàn àgbà ọpẹ́ Olúwa àgbà ẹ̀yẹ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé o tún jẹ́ kó yé mi wípé kí ni ní nọ́mbà túláàsì ni kìí ṣe nọ́mbà fẹ́ mo gbọ́dọ̀ mọ gbé nínú bẹ̀rù rẹ bẹ́ẹ̀ ni mo sì gbọ́dọ̀ mọ pa òfin rẹ mọ́ nítorí pé ọ̀rọ̀ ti wọnú ayé mi ó sì bọ́ sílẹ̀ rere àti pa òfin rẹ mọ́ àti mọ gbé nínú bẹ̀rù rẹ kò ní nira fún mi nípa ìrànlọ́wọ́ rẹ bàbá gba ọpẹ́ àti àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo yọ lápadà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe nítorí pé o tó ti fún mi láǹfààní láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè kà láti lè gbọ́ ohùn rẹ láti lè mọ̀ wípé dandan ni fún mi kì í ṣe nọ́mbà fẹ́ láti máa pa òfin rẹ mọ́ láti máa gbé nínú bẹ̀rù láti máa ṣe gbé nínú bẹ̀rù rẹ mo yìn ọ́ lógo bàbá mo yìn ọ́ lógo ọmọ mo yìn ọ́ lógo ẹ̀mí mọ́ ayérayé bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn nítorí pé nípa agbára àti àṣẹ àti ìrànlọ́wọ́ rẹ ọ̀rọ̀ náà tí mo ti gbọ́ ó ti bọ́ sílẹ̀ rere ilé ọlọ́run àánú ayé mi bẹ́ẹ̀ ni yóò ti mọ ṣoore nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ ọ̀rọ̀ yìí sọ bí alágbára nínú rẹ láti lè mọ pa òfin rẹ láti mọ gbé nínú bẹ̀rù rẹ bó tàbí bó ṣe yẹ fún ògbà tí olóògùn rẹ bá gbà ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa ọmọ ṣé o mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ ìbá rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ lórúkọ Jésù gba gbogbo yìí agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tún tó pẹ́lẹ̀ kan sí Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ nítorí wípé ọ̀rọ̀ rẹ tí o tún mú mi gbọ́ ní òwúrọ̀ ohùn rẹ tó ti mú mi gbọ́ ní òwúrọ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní àkọsílẹ̀ ìwọ tí tún rán mi ìwọ tó ti rántí mi sí rere ní àkọ́tún láti mọ bùsí fún mi láti mọ gbé mi ga àti láti sọ mi di alábùkún fún láti sọ mi di alábùkún wọ Ọlọ́run alààyè ìwọ tó dọ̀run àti ayé bàbá gba ọpẹ́ àti ìyìn mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù bàbá mo yìn ológun gbogbo orúkọ rẹ̀ ká mo sọ wípé o ṣe èyí fún ọ̀rẹ́ tí o tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí fún ọ̀rẹ́ tó tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí èyí tí wọ́n fi mí lọ́kàn balẹ̀ wípé àní ìwọ tó ti rántí mi ṣe rere ní ọ̀tún àní ní ìdáṣe yìí àní láti bùsí fún mi láti bùkún fún mi láti gbé mi ró àti ìgbà tí gbogbo tí ń ṣe tèmi láti gbogbo tí ń ṣe tèmi àṣẹ pé àti ìgbà tí gbogbo tí ń ṣe tèmi àní láti gbé mi ga àti ìgbà tí gbogbo tí ń ṣe tèmi ayé rẹ bàbá mo mọ̀ lóore o mo sọ wípé o ṣe Olúwa mo sọ wípé o ṣe èyí tó pé nípa ohùn rẹ àti ẹ̀kọ́ ibi tó tún fi gbọ́ mi ní ìdájí yìí àní ìwọ tó ti jí ìwọ tó ti rántí mi ṣe rere o sì tún bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ṣe tèmi àṣẹ pé o ti bẹ̀rẹ̀ sí bùsì fún mi o ti bẹ̀rẹ̀ sí gbé mi ga mo sì ti dá alábùkún fún ẹ̀yìn látọ̀dọ̀wọ́ Ọlọ́run alààyè wa ìwọ tó dọ̀run àti ayé nítorí pé mo jẹ ní alábùkún fún àyìn tí ń ṣe alábùkún fún Ọlọ́run ìwọ tó dọ̀run àti ayé mo sọ wípé o ṣe ayé bàbá mo gbé ògo rẹ ga mo sọ wípé ògo ní forúkọ rẹ mo gbé èyí ní forúkọ rẹ mo sọ wípé ògo ní forúkọ rẹ mo sọ wípé ògo ní forúkọ rẹ ní gbogbo ọ̀dẹ̀ mí ọlọ́gbọ̀n mo gbórúkọ rẹ mo fi àtúwẹ́ forúkọ rẹ bàbá gba ọpẹ́ àti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú àti oore-ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àánú àti oore-ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí èmi bẹ̀bẹ̀ fún ìdáríjì bàbá ṣàánú fún mi nínú oore-ọ̀fẹ́ rẹ tó ga jùlọ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ṣàánú fún mi nínú oore-ọ̀fẹ́ àtàdúrà tó ga jùlọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Ọlọ́run àánú ni mo béèrè fún o ìwọ Ọlọ́run oore-ọ̀fẹ́ rẹ mo béèrè fún o ṣàánú fún mi bẹ́ẹ̀ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ṣàánú fún mi dárí gbogbo orékọjá mi jì mí ṣàánú fún mi dárí gbogbo àṣírí mi jì mí àánú àti oore-ọ̀fẹ́ mi bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi kò sọ mi ti gbọ́ nínú rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ pé ẹ̀jẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa ẹ̀jẹ̀ Jésù ni mo béèrè fún nínú oore-ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jùlọ fi ẹ̀jẹ̀ Jésù pa gbogbo tí ń ṣe àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ fẹ̀jẹ̀ Jésù pa gbogbo tí ń ṣe àdára mi rẹ̀ fẹ̀jẹ̀ Jésù Kristi sọ mi di mímọ́ fẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ nínú àánú àti oore-ọ̀fẹ́ rẹ̀ fẹ̀jẹ̀ Jésù dá mi láre ní gbogbo ọ̀nà kí ìrántí tí wọ́n ti rántí mi ṣe rere lónìí ọ̀yà kó bẹ̀rẹ̀ sí farahàn nígbà gbogbo níbi gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù ni mo pè Ọlọ́run oore-ọ̀fẹ́ Ọlọ́run àánú nínú àánú àti oore-ọ̀fẹ́ rẹ̀ tó ga jùlọ ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ fi pa gbogbo tí ń ṣàṣedílé mi rẹ̀ fi pa gbogbo tí ń ṣe ìrékọjá mi rẹ̀ Olúwa Ọlọ́run oore-ọ̀fẹ́ Ọlọ́run àánú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún o ẹ̀jẹ̀ Jésù ni mo pè ọ̀yá fi sọ mi di mímọ́ ọ̀yá fi wẹ̀ mímọ́ ọ̀yá fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ nínú àánú àti oore-ọ̀fẹ́ tó ga jùlọ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mímọ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi sọ mi di mímọ́ ayérayé bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi mo pè nínú oore-ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jùlọ ẹ̀jẹ̀ Jésù yà fi dá mi láre ní gbogbo ọ̀nà ọ̀yà fẹ̀jẹ̀ Jésù dá mi láre ní gbogbo ọ̀nà ọ̀yà fẹ̀jẹ̀ Jésù dá mi láre ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí fọ lóògùn àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ èyí tó ti jáde ní òwúrọ̀ yìí bàbá àní kí n gba ìrántí ọ̀tun rere látọ̀dọ̀ rẹ wá ọ̀yà àní kí ìwé ìrántí ọ̀tun rere akóṣe fún mi látọ̀dọ̀ rẹ wá ọ̀yà àní kí n jẹ́ alábùkún fún látọ̀dọ̀ rẹ wá àní kí n jẹ́ ní ìbùkún fún látọ̀dọ̀ rẹ wá Olúwa kí ìbísí rẹ láti ọ̀pọ̀lọpọ̀ kọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi nípa agbára àtàṣẹ Olúwa ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù amen. Káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀ èyí tí mo fi mọ kún fún ìgbé ayé tó kún fún ìbẹ̀rù rẹ̀ nínú òtítọ́ àti nínú òdodo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lódìdí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lódìdí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lódìdí èyí tí mo fi mọ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀ èyí tí mo fi mọ gbé ìgbé ayé tó kún fún
òtítọ́ àti òdodo rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá gbé wọ̀ mí lójijì ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára èyí tí mo fi mọ dé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ sẹ́yìn na iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá gbé wọ̀ mí lójijì orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè á lọ nígbà kejì gbọ́ àníṣe láti jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù Olúwa, láti jẹ́ ẹni tó ń gbé ìgbé ayé òtítọ́, láti jẹ́ ẹni tó pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́. Kì í ṣe nǹkan tó le o, ṣùgbọ́n ó le tíyàn bá kún fún agbára ẹ̀mí mímọ́. Nítorí pé gbogbo bí wọ́n ṣe ń làkàkà tó ń sáré kíjokíjo wípé kí ni ó fẹ́ pé níwájú Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni Sátánì àti àwọn ìjọba òkùnkùn, àwọn ègún àti májẹ̀mú ìran, àwọn náà ń sa gbogbo pátágbára wọn láti wípé kí ni kọ́ mọ́ pé níwájú Ọlọ́run. Nígbà wọ́n ti mọ̀ wípé tó bá ti pé níwájú Ọlọ́run, àwọn ní pátágbára tàṣẹ lórí ayé rẹ̀ láti ṣe ọ bó bá ṣe wù wọ́n. Ṣùgbọ́n tí wọ́n bá ti pé níwájú Ọlọ́run tó ń gbé nínú ìbẹ̀rù Ọlọ́run, wọn ò ní pátágbára lórí ayé rẹ̀ mọ́, nítorí pé Ọlọ́run ti di àṣà fún ọ, ó ti di ìrànlọ́wọ́ fún ọ, ó sì ti di agbára fún ọ. Ṣètìrì so mo fi sọ wípé ṣe ọ rọrùn láti pa òfin Ọlọ́run mọ́, ṣùgbọ́n láì sí agbára ó nira lọ́pọ̀lọpọ̀. So àwọn méjèèjì sókè á lọ nígbà kejì. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi mọ́ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀ nínú òtítọ́ àti nínú òdodo rẹ̀, láti yóò ṣe ohunkóhun kan tí ó lè mú mi ṣìnà kúrò nínú ìfẹ́ rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà bàbá gbé wọ̀ mí lójijì. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi mọ́ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀, èyí tí mo fi mọ́ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀ nínú òtítọ́ àti nínú òdodo, èyí tí kì yóò ṣe ohunkóhun kan àyè tí ó lè dí mi lọ́wọ́ àbílẹ̀ tí ó lè ṣì mí lọ́nà kúrò nínú bẹ̀rù rẹ̀, kúrò nínú ìfẹ́ rẹ̀. Bàbá kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ni mo béèrè fún bàbá. Ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún Olúwa. Ó yá gbé wọ̀ mí lójijì. Olúwa kún fún ẹ̀mí àti agbára rẹ̀, èyí tí mo fi mọ́ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀, èyí tí mo fi mọ́ gbé ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ̀ nínú òtítọ́ àti nínú òdodo. Bàbá ó yá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, Olúwa kún fún ẹ̀mí 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 àti agbára rẹ̀, èyí tí ẹ̀mí àti agbára rẹ̀ bàbá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọn méjèèjì sọ káwọn ti ń gbà kẹta. Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Gbọ́ ó rí wípé kí ni nígbà tí o bá ń gbé nínú ìbẹ̀rù Olúwa, àti parọ́ yóò mọ̀ nira fún ọ, àti ṣèkà sọ́mẹ́nìkejì yóò mọ̀ nira fún ọ, àti máa tọ́ mẹ́nìkejì mọ́lẹ̀ yóò mọ̀ nira fún ọ, àti máa jálàtakò ohun rere fún mẹ́nìkejì yóò mọ̀ nira fún ọ. Ṣùgbọ́n ohun tí ọmọ ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo ni wípé láti máa rọ mẹ́nìkejì lọ́wọ́ láti jára gbára nínú àdúrà, láti máa rọ mẹ́nìkejì lọ́wọ́ láti ṣe rere àti láti mókè, láti máa rọ mẹ́nìkejì lọ́wọ́ láti súnmọ́ Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ. Sọ́kọ́ bá ti ń ṣe léyìí, ó rí wípé ojoojúmọ́ ni wọ́n náà mọ̀ di iná àti àrà nínú Ọlọ́run. Agbára Ọlọ́run àmọ́ pẹ̀sùn láyé rẹ̀, nítorí gbogbo àti bá ti ń gbé ìgbésẹ̀ tó bá ti ń wu Ọlọ́run yẹn, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tó mọ̀ ń súnmọ́ ọ, Ọlọ́run àbúrò àmọ̀dájú lórí ayé rẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ. So káwọn méjèèjì sókè àlọ́ nígbà kẹta. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe. Ìdí ẹ̀mí àti agbára ni mo béèrè, nítorí pé èmi fẹ́ gbogbo ìgbẹ́kẹ̀lé mi àti ìrètí mi inú ẹ̀ ni mo fẹ́ kó wà ní gbogbo ọjọ́ ayé mi. Nínú bẹ̀rù rẹ̀ mo ti fẹ́ mọ ṣe gbogbo, ẹ̀mí mímọ́ àti agbára ti lè ṣe èyí láti lè mọ ṣe gbogbo nínú bẹ̀rù rẹ̀, àti láti lè fi gbogbo gbẹ́kẹ̀lé mi àti ìrètí mi sínú rẹ̀. Bàbá yá gbé wọ̀ mí lójijì. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Ó yá gbé wọ̀ mí lójijì. Àìní gbogbo ọjọ́ ayé mi nínú bẹ̀rù rẹ̀, àìní tó tún àtòdodo rẹ̀, àìní mo ti fẹ́ mọ ṣe gbogbo ní gbogbo ọjọ́ ayé mi, àìní gbogbo ọjọ́ ayé mi, ìgbẹ́kẹ̀lé mi àti ìrètí mi inú rẹ̀ nìkan ni mo fẹ́ kọ́ wá. Àìní mi ò fẹ́ gbọ́, mi ò fẹ́ kó òde, mi ò fẹ́ ṣe èmi yíkẹ́ bó ti wọ́n ilé nínú rẹ̀. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, àìláti lè mọ fi gbogbo ìgbẹ́kẹ̀lé àti ìrètí mi sínú ní gbogbo ọjọ́ ayé mi, láti mọ ṣe gbogbo nínú bẹ̀rù àti nínú fẹ́rẹ̀ nínú tó àti nínú gbogbo ọjọ́ ayé mi. Ó yá gbé wọ̀ mí, ó yá kún fún ẹ̀mí mímọ́, ó yá kún fún agbára, ó yá kún fún ẹ̀mí mímọ́, ó yá kún fún agbára, ó yá kún fún ẹ̀mí mímọ́, ó yá kún fún agbára, ó yá kún fún ẹ̀mí mímọ́, ó yá kún fún agbára. Iná ẹ̀mí mímọ́ àti agbára sẹ́, ó yá gbé wọ̀ mí lójijì. Ó yá kún fún ẹ̀mí àti agbára rẹ̀ lójijì ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Sẹ́wọ̀n pé ìgbóhùn yín à ń lọ nígbà kiri. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ìrìn àjò ayé mi níwájú rẹ̀
yóò fi máa jẹ́ èyí tí ọmọ sọ mi alábùkún fún ní ojoojúmọ́. Amen. Èyí tí ọmọ mú kí ìwọ náà kọ́ ọmọ rántí mi sí rere ní ojoojúmọ́. Tọ́lọ́run ọba rántí rẹ sí rere gbọ́ mi. Tọ́lọ́run ọba rántí mi sí rere kò sí àdé tàbí ṣùgbọ́n o lè rí ìbùkún àti ìbísí Ọlọ́run o sì lè pọ̀ ní ohun rere. Ṣùgbọ́n kọ́lọ́run tó lè rántí rẹ náà àfi kí ìwọ gangan kọ́ ọmọ fi gbogbo gbà rìn dédé níwájú Ọlọ́run. Àfi kí ìwọ náà kọ́ ọmọ fi gbogbo ojú ayé rẹ gbé ìgbé ayé tó fi ògo àtìyìn fún Ọlọ́run. So láti wá sí eléyìí kò sí ìkan méjì tó nídìí ju pé kí ni agbára iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Èyí tó rí pé kí ni gbogbo ohun tó lè mú ọ kó mọ́ lè pa òfin Ọlọ́run mọ́, kó mọ́ lè rìn dédé níwájú Ọlọ́run, kó mọ́ lè gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé bó tàbí bó ṣe níwájú Ọlọ́run, gbogbo ẹ̀ pátápátá lọ́mọ tẹ̀mọ́lẹ̀ ní àtẹ̀pa. Débi wípé nígbà tó bá tẹ gbogbo wọn pátán àwọn yòókù tí wọn bá kù lẹ́yìn báyìí tí wọn bá ti ń rí ọbọ̀ tó ń bọ̀ báyìí wọ́n mọ̀ sáwọ́ gbó wọ́n mọ̀ sáwọ́ ọgbẹ́ ni. Ètò kan ti mọ̀ pé katapila oníṣẹ́ ni èyí tí kì í tí ń rún nǹkan wọn tí ń rún tí ń tẹ́pa tí ń lọ lulu tí ọmọ ìpòhùn tẹ̀ kan pa níbọ̀ yìí. Ètò pé kí ni wàá di àpáta ìjìgbòlò ìjẹ́pẹ́ ẹnikẹ́ni tó bá kọlù àfọ́tútù ẹnikẹ́ni tí wọ́n bá sì kọlù á lọ lulu nínú Jésù Kristi àti Ọlọ́run. Wàá di iná àti àrá nínú Ọlọ́run ìjọ pé gbogbo ibikíbi tó bá wà gbogbo tí ń ṣe ohun òkùnkùn àti ṣẹ̀bi amọ̀jọ́run tẹ́rú láì kú kankan ni. So ìdí ìtún tó fẹ́ kó tún ké pe Ọlọ́run lẹ́ẹ̀kan sí i káwọ́ méjèèjì sókè á lọ nígbà kẹrin Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe. Èyí tí ìrìn àjò mi níwájú rẹ yóò fi mọ fògo fún Ọlọ́run alààyè. Èyí tí ìgbé ayé mi ní gbogbo ọjọ́ ayé mi níwájú rẹ àní yóò fi mọ múnú rẹ dùn láti mọ rántí mi sí rere àti láti mọ bùṣí mi ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ bàbá kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ìrìn àjò mi níwájú rẹ nígbà gbogbo lọ́jọ́ gbogbo yóò fi mọ fún ògo àti fún Ọlọ́run alààyè yóò fi mọ múnú Ọlọ́run alààyè dùn àyìn láti mọ rántí mi sí rere ní gbogbo bà ní òrèlóore àyìn láti mọ pèsè fún mi àyìn láti mọ pèsè fún mi láti mọ mú mi bísí láti mọ mú mi ọ̀sẹ̀ ní rere bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ olúmọ béèrè fún agbé wọ̀ mí Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára bàbá gbé wọ̀ mí èyí tí ìrìn àjò mi nígbà gbogbo níwájú rẹ èyí tí gbogbo ìgbésẹ̀ mi nígbà gbogbo níwájú rẹ èyí tí ohun gbogbo tí wọ́n bá ṣe níwájú rẹ yóò mọ jẹ́ èyí tó ṣe mú yẹgàn fún Ọlọ́run alààyè èyí tí ó sì mọ múnú Ọlọ́run alààyè dùn láti máa rántí mi sí rere àti èmi àti bó ṣe tèmi àyè láti mọ ṣe bó ṣe tèmi àṣepé bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ kún fún ẹ̀mí àtàgbára rẹ bàbá ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ó à ń lọ nígbà karùn-ún káwọ́ méjèèjì sókè Olúwa kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó mú kí ìgbé ayé mi níwájú rẹ̀ nígbà gbogbo èyí tí ó mú kí ìgbésẹ̀ mi nígbà gbogbo níwájú rẹ̀ èyí tí ó mú kí ìgbẹ́kẹ̀lé mi nínú rẹ̀ ní ojoojúmọ́ kọ́mọ múnú Ọlọ́run alààyè dùn láti mọ gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ tá a fi pè ọ lọ lórí ọ̀rọ̀ ayé mi láti máa ṣe gbogbo tí ń ṣe tèmi ní àṣepé ní gbogbo gbà lóòrèlóòrè amen. Mo rò pé ẹ tẹ́tí sí tí mo sọ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ kọ́ mi fún agbára rẹ èyí tí gbogbo ìgbésẹ̀ mi àti gbogbo tí bàbá ṣe ní ayé yóò mọ jẹ́ èyí tó fògo fún Ọlọ́run alààyè tó ṣe mú yangàn fún ọ tí ó jẹ́ mọ mú Ọlọ́run alààyè mú mi yangàn nígbà gbogbo láti máa rántí mi sí rere láti gbọ́ ọ̀rọ̀ rẹ ga gbogbo orúkọ rẹ lọ lórí ọ̀rọ̀ ayé mi àti láti mọ̀ ṣe gbogbo tí ń ṣe tèmi ní àṣegbé ní gbogbo ìṣẹ́jú ní gbogbo àkókò àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí ìgbé ayé mi nígbà gbogbo níwájú rẹ èyí tí ìrìn àjò mi nígbà gbogbo níwájú rẹ èyí tí gbogbo ìgbésẹ̀ àti gbogbo tí wọ́n bá ṣe níwájú rẹ yóò mọ tí ó wà mú yangàn fún Ọlọ́run alààyè àyè láti mọ múnú rẹ dùn sí mi nígbà gbogbo àyè láti mọ gbé ọ̀rọ̀ rẹ ga àyè ju gbogbo orúkọ tá a fi ń pè ọ lọ lórí ọ̀rọ̀ ayé mi àyè lórí gbogbo tí ń ṣe tèmi àti mọ ṣe gbogbo tí ń ṣe gbogbo ṣe tèmi ní àṣepẹ gẹ́gẹ́ bí àwọn ṣe wà ní ẹ̀kọ́ sórí ìròyìn mímọ́ bàbá Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ń tẹrí gbogbo àwọn alágbára ayé yìí bá
kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó sọ bí di àpáta ìdìgbòlò sọ bí kó mi fún ní àtìgbàdà kí n di àpáta ìdìgbòlò àti ní àjọnirun nínú rẹ̀ láti mọ lọ lulú àti láti mọ ọrùn dànù gbogbo tí ń ṣe ègún àti májẹ̀mú ọ̀ràn gbogbo tí ń ṣe ọ̀tá àti gbogbo agbára wọn pátápátá àyíkí ló sì mọ lékè sáà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ òun gbọ́ béèrè fún o ó yá gbé wọ̀ mí lódìdí bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ èyí tí ó sọ bí di àpáta ìdìbò nínú rẹ̀ èyí tí ó sọ bí di iná àti àrá jòrò nínú rẹ̀ àyìn láti mọ ohun gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ọ̀run pátápátá láti mọ ohun gbogbo tí ń jẹ́ iṣẹ́ ìṣòṣọ́ta ṣẹ́gun àti gbogbo agbára wọn àti jẹ́kẹ̀lé wọn pátápátá olóòwò ayérayé ní tí òwò yóò sì mọ bóyá yóò sì mọ sẹ́gbà gbogbo bàbá yá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ ilé mi nígbà tí agbára rẹ̀ ṣe bàbá gbé wò mí lójijì orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ọwọ́ tí o ṣe ká sókè àbí mo kì í ṣe à ń lọ nígbà keje náà nígbà kẹfà à ń lọ nígbà kẹfà ó ní Olúwa yóò mú yín bí sí síwájú àti síwájú ẹ̀yin àti àwọn ọmọ yín Olúwa yóò mú yín bí sí síwájú àti síwájú ẹ̀yin àti àwọn ọmọ yín káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ láti mọ bí sí síwájú àti síwájú yóò mọ wá sí ìmúṣẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ìṣẹ́jú nínú ayé mi àti èmi àti àwọn ọmọ mi tó bá ní àti ìwọ àti àwọn ọmọ rẹ ohun tí ń sọ ni wípé àti ìwọ àti gbogbo tó ní pátápátá ojoojúmọ́ ní ọmọ pọ̀ sí fún rere síwájú àti síwájú ló wí kì í ṣe kò sọ pé fún wákàtí kan kò sọ pé fún ọjọ́ kan kò sọ pé fún ọjọ́ méjì àbí ọ̀sẹ̀ àbí oṣù no kò sọ pé fún ọdún ó ní síwájú àti síwájú pé ní gbogbo ìgbà ọmọ pọ̀ sí fún rere porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọ̀rọ̀ rẹ̀ yóò fi wá sí ìmúṣẹ nínú ayé mi láti mọ mú mi bí sí síwájú àti síwájú sí àti èmi àti ilé mi àti gbogbo tí ṣe tèmi pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún o ó yá gbé wọ̀ mí nídìí Olúwa kọ́ mi fún ilé mi mímọ́ àti agbára rẹ̀ ṣe èyí tí ó mọ mú kí èmi àti gbogbo tí ń ṣe tèmi àti èmi àti àwọn ọmọ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àyíkó wá sí ìgbésẹ̀ lọ́rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ṣe wí láti mọ bí sí àní síwájú àti mo síwájú sí láti mọ pọ̀ sí fún rere àní síwájú àti síwájú sí Ọlọ́run ayérayé bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ láti fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé mi láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú gbogbo tí ń ṣe tèmi láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú iṣẹ́ àti àwọn olórí gbogbo lórí ẹ̀yẹ lórí àwọn ọmọ lórí ìdílé mi bàbá ọ̀yà kún fúnlẹ̀ mi mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fúnlẹ̀ mi mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ àní ayé mi àti agbára rẹ̀ èyí tó fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé mi àní láti mọ bí sí láti mọ pọ̀ sí síwájú àti síwájú sí àti èmi àti àwọn ọmọ mi àti ilé mi àti bó ṣe tèmi bàbá ọ̀yà kún fúnlẹ̀ mi mímọ́ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fúnlẹ̀ mi mímọ́ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fúnlẹ̀ mi mímọ́ ọ̀yà kún fún agbára ni agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà keje Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí bá fi máa kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà èyí tí gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ àti gbogbo tí Ọlọ́run alààyè dá wọ́n fi máa kọjú sí mi ṣe mi lóore wọ́n fi máa gbárùkù tì mí láti ràn mí lọ́wọ́ gbọ́ mi kéèyàn kóòrè ayọ̀ ní ìwúrí àgbẹ̀ nígbà tó bá kóòrè ayọ̀ ìgbà nínú rẹ̀ máa ń dùn ṣùgbọ́n àgbẹ̀ tí ó bá rí èrè ayọ̀ kó a rí pé ẹkún ní mọ́ ń sun nítorí wípé kí ni gbogbo làálàá àti wàhálà tó ṣe ó já sásọ sí ìdásòfò owó tó ti ná sórí gbogbo nǹkan tó gbìn ó ti jóná nìyẹn kò sẹ́ni tí ó dá padà fún so èmi àti ẹ dídárú mọ́jú tà ń dárú mọ́jú ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àbí ní gbogbo ìdájí sí ni kò yẹ kó jẹ́ wípé kò ní mú èso kankan dání kò yẹ kó jẹ́ wípé kí ni òfo láàmú kó nínú èrè gẹ́gẹ́ bí ìkórè no bí kékeré kìí ṣe ní ìdájí nìkan ní ọ̀sán ní alẹ́ àti ní ọ̀gànjọ́ òru àti àwọn àkókò mìíràn wo tó o bá lè fi ìtara gbàdúrà yìí ó kù sí ọlọ́wọ́ o èmi ọmọ o ṣùgbọ́n ọmọ kankan dájú lójú wípé àjọ ń gbà ni bí mo sì ní kọ́ gbàdé mi náà ń gbà tó bá wá gbà wo lẹ́yìn kí n mọ fọ ní pọ̀n kan pọ̀n méjì
kọ́mọ fi mú kọ́mọ fi ra tọ́ba lè rà èmi ò ní fọ́jú bẹ́ẹ̀ lọ nítorí pé kí ni àǹfààní wà fún ọ náà láti gbà láti pé kí wọ́n gangan kó o ní ànító àníṣẹ́kù láti mọ fi fún àwọn mìíràn tí wọ́n ń ṣaláìní ó yẹ kájọ gbà ní kí Ọlọ́run kó bùsí fún gbogbo wa kí gbogbo wa ká mọ fi sílẹ̀ ká lọ mọ fi ran àwọn mìíràn lọ́wọ́ tí wọ́n wà níta ètí wọn ni so tí wọ́n bá wá gbà tó bá di wípé kí ni ọ̀rọ̀ àrí ìbùkún Ọlọ́run yẹn gbọ́ mi lẹ́yìn kí n máa fọ ní pọ̀n kan àti pọ̀n méjì kò sí ilé fọ́jú bẹ́ẹ̀ lọ ètò eléyìí yóò jẹ́ kí ìyẹrẹ kó sí wípé kí ni ó yẹ kí wọn náà kó múra sọ̀rọ̀ ara rẹ láti kún fún àdúrà láti gba èrè rẹ láti bá Ọlọ́run sọ̀rọ̀ wípé tẹ́ ẹ bá wá síwájú Ọlọ́run èyí wá sáwàdà èyí wá ṣeré káwọ́ méjèèjì sókè ọjọ́ ti lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún lẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ àkójèrè tí mo mọ kóòrè ayọ̀ tí mo ní ànító àníṣẹ́kù tó bẹ̀ tí gbọ́mọ tí gbogbo yọmọ tí mo fi jẹ́ ẹni ìbùkún fún rẹ ọ̀yà kọ́ mi fún lẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù bẹ́sì ayérayé bàbá ilé mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún olùgbòwò mi olùkọ́mi fún ẹ̀mí mímọ́ olùkọ́mi fún agbára olùkọ́mi fún ẹ̀mí mímọ́ rẹ olùkọ́mi fún agbára rẹ èyí tí èmi fi mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà ní gbogbo ọjọ́ ayé mi nínú gbogbo tí mo máa ṣe èrè ayọ̀ èyí tí mo fi mọ kóòrè ayọ̀ láàfíà èmi tí mo kóòrè ayọ̀ dùnú èyí tó kún fún èrè lọ́pọ̀lọpọ̀ èyí tó bẹ́ẹ̀ débi fi mọ jẹ́ àyẹ̀ alábùkún fún látọ̀dọ̀ rẹ wá ó bàbá ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí gbogbo tí wọ́n lọ́wọ́ rẹ̀ ìjà pápátá òun gbogbo tí ṣiṣẹ́ wọ́n lọ́wọ́ àti ṣiṣẹ́ wọ́n rẹ̀ pápátá àìmọ́ fún mi láti mi ṣe láti mọ̀ tọ̀ mí wá láti mọ̀ kóòrè ayọ̀ fún mi láti mọ̀ ràn mí lọ́wọ́ láti di ẹni láti ògo láti ẹni òkè Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá èyí tí mo fi mọ̀ tún lóògùn bọ́ọ̀lù lálábọ̀lá nígbèdà bọ́ọ̀lù gẹ̀rẹ́ inú oríire bọ́ sínú oríire àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ èyí tí mo fi lè dálábùkù fún láti ọ̀dọ̀ rẹ wá gẹ́gẹ́ bí òṣùwà ní àkọsílẹ̀ mi bá ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ilé mi àtàgbára rẹ agbèwọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa bí ilẹ̀ ọjọ́ ní sẹ́mọ́ ìtí ń ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ ayérayé ọ̀yá gbogbo ọ̀nà kóòrè ayọ̀ fún mi ìjọba kọ wípé ìwọ yóò rántí mi sí rere ìwọ yóò sì bùsí fún mi òní ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ mìíràn bàbá bí ilẹ̀ ọjọ́ ní tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ mìíràn ṣe mọ́ gbogbo tó fi ń jọ́ lọ́rọ̀ ayọ̀ ni fi rántí mi sí rere ọ̀yá bẹ̀rẹ̀ sí gbómi kóòrè ayọ̀ yẹn pé bẹ̀rẹ̀ sí bùsí fún mi bẹ̀rẹ̀ sí pèsè fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ sì wí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ sá ti gbọ́ ọ̀rọ̀ rẹ àti gbogbo orúkọ tá a fi pè ọ́ lọ óò àní gẹ́gẹ́ bó ṣe wà ní àkọsílẹ̀ nínú ìwé mímọ́ ni ọ̀yá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ bàbá ayérayé ológo jùlọ ọ̀yá bẹ̀rẹ̀ sí rántí mi sí rere ọ̀yá bẹ̀rẹ̀ sí rántí mi sí rere kó o sì bẹ̀rẹ̀ sí pòsì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àìtọ́pẹ̀ tí yóò ṣáájá sí láti gbà kó o sì bẹ̀rẹ̀ sí pòsì fún mi lọ́pọ̀lọpọ̀ àní láti mọ gbilẹ̀ sí nígbà gbogbo fún rere Olúwa ọ̀rọ̀ rẹ ni ó àtẹ̀tẹ̀ kọ́ wípé ìwọ yóò rọ̀ tí ìbí sí rere àní ìwọ yóò sì bùsí fún mi àní sí ìwọ yóò bùsí fún mi bàbá bí ọjọ́ ní sí mọ̀ èyí tí ń ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ mìíràn tá a wà nínú rẹ̀ tá a fi jáde nínú rẹ̀ yìí Olúwa rántí mi sí rere ọ̀yá bẹ̀rẹ̀ sí bùsí mi lọ́pọ̀lọpọ̀ àní láti mú mi pọ̀ ní rere nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi tó gbọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀gbọ́n tó wí ni Olúwa ti ṣe ìrántí wa yóò bùsí fún wa yóò bùsí fún ara ilé Ísírẹ́lì yóò bùsí fún ara ilé Árónì yóò bùsí fún àwọn tí ó bẹ̀rù Olúwa àti èwe àti àgbà Olúwa bí ọjọ́ ní ṣe mọ́ àti èmi àti gbogbo tí ń ṣe tèmi àti gbogbo tó yí mi pátápátá gẹ́gẹ́ bí òun ní mi ọ̀yá bẹ̀rẹ̀ sí bùsí fún mi ètò bá ti kọ́ wípé ìwọ yóò bùsí fún àwọn tí ó bẹ̀rù rẹ àti èwe àti àgbà Olúwa bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ti ń ṣe ọjọ́ tó gbẹ̀yìn ọ̀sẹ̀ mìíràn tàtún wà tá a fi jáde nínú rẹ̀ bọ́ sínú ọ̀sẹ̀ tuntun mìíràn ni nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ ọ̀yá bí ọjọ́ ìwà bẹ̀rẹ̀ sí bùsí fún mi ní òtítọ́ bẹ̀rẹ̀ sí dàmí láàrin òtítọ́ bẹ̀rẹ̀ sí rántí mi ṣe rè láti mọ sọ mi di pípọ̀ fún rẹ àti èmi àti gbogbo tí ń ṣe tèmi pátá àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run olùbùsí ìwọ Ọlọ́run olùgbé ìwọ olùgbéga bàbá láti ọ̀run wá nítorí pé ọgbọ́n ọ̀rọ̀ rẹ ga ju gbogbo orúkọ rẹ lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí bùsí fún mi ní òtítọ́ àti ní òdodo nípa agbára àti àṣẹ rẹ àti èmi àti gbogbo tí ó ṣe tèmi àti gbogbo tí mo ní pátá àti ọ̀dẹ̀ bá ti ṣe àti ìgbà ìfọ̀mí rẹ àti ilé ìyàwó rẹ àti ìdílé mi nípa agbára rẹ nítorí pé àtẹ̀tù fìdí rẹ̀ múlẹ̀ wípé ìwọ yóò bùsí fún mi ìwọ yóò bùsí fún àti èmi àti àgbà yẹn gbogbo àti ó bẹ̀rù rẹ bàbá ìbílẹ̀ níwájú rẹ mi ò mọ̀ nẹ́kan bí wọ́n yà bùsí fún mi nítòótọ́ àti gbogbo tí ṣe tèmi Olúwa bùsí fún mi nítòótọ́ àti gbogbo tí ṣe tèmi pápátá yà bùsí fún mi nítòótọ́ nípa agbára àti àṣẹ àní òní ọjọ́ tó gbẹ̀yìn ọ̀sẹ̀ mìíràn èyí tá a pàdé má jẹ́rìí wọ́n sínú ọ̀sẹ̀ tuntun mìíràn bàbá nínú àdúrà tí wọ́n bẹ̀rẹ̀ sí pèsè fún mi nítòótọ́ ẹ̀ sí pèsè fún mi nítòótọ́ àti màtí lé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ọ̀yá tún gbọ́ gbẹ́lẹ̀ kẹta yìí ó ní Olúwa yóò sì mú yín bí síwájú àti síwájú ẹ̀yin àti àwọn ọmọ yín Olúwa bí ìlọ́jọ́ ní ṣe mọ́ gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọsílẹ̀ nínú ìwé mímọ́ ọ̀yá wá mọ́ mú mi bí sí wá mọ́ mú mi pọ̀ sí síwájú àti síwájú sí ti gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù Kristi kí ni o fi dá mi láre kó wá mọ́ mú mi bí sí kó mọ́ mú mi pọ̀ sí síwájú àti síwájú gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọsílẹ̀ nínú ìwé mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá bí ilẹ̀ ọjọ́ òdì ṣe mọ́ pẹ̀lú agbára àti àṣẹ rẹ̀ ó gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọsílẹ̀ nínú ìwé mímọ́ ọ̀yá wá mọ́ mú mi pọ̀ sí wá mọ́ mú mi bí sí wá mọ́ mú mi gbilẹ̀ fún rere àìsíwájú àti síwájú sí nítorí pé bí ó ṣe wà ní àkọsílẹ̀ ní wípé ìwọ yóò mọ́ mú mi bí sí ìwọ yóò mọ́ mú mi pọ̀ sí àìsíwájú àti síwájú àti èmi àti àwọn ọmọ mi Olúwa bí ilẹ̀ ọjọ́ òdì ṣe mọ́ yá fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé mi ọ̀yá fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé mi láti mọ́ bí sí àyè láti mọ́ pọ̀ sí àìsíwájú àti síwájú àti èmi àti àwọn ọmọ mi gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn ẹ̀yà fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ ní ayé mi gbogbo ọ̀rọ̀ tó fi jẹ́ lọ́rùn ẹ̀yà fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ ní ayé mi ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olórí aláàánú mi mo fi ìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ ní ayé yín ìtòlúwa ìtakọ́ wípé Olúwa yóò rántí wá sí rere Olúwa yóò mú wa bí sí síwájú àti síwájú sí Olúwa yóò sì pé wá sì pè alábùkún fún láti ọ̀dọ̀ Ọlọ́run wa mo fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ayé yín ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí rántí mi ṣe rere ohun tó máa ṣẹlẹ̀ tẹ́ fi rántí mi ṣe rere láti ràn mí lọ́wọ́ láti kàn mí lákẹ́ láti sọ mí dé àti gbogbo rẹ̀ akọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olórí aláàánú olùrànlọ́wọ́ mi àìní ilé ní owó kòwò kẹyẹ bí owó kẹwàá mo fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé yín ìdàkọ̀ wípé Olúwa yóò rántí wa ṣe rere Olúwa yóò gbèsè fún wa àní yóò sì mọ mú wa bí sí yóò sì mọ mú wa bí sí àní síwájú àti síwájú sí Ọlọ́run àyíní àkókò gbogbo ẹ̀yin olórí aláàánú mi mo fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ayé mi ọ̀yá Ọlọ́run rántí yín ṣe rere ó sì bẹ̀rẹ̀ sí pèsè fún yín ó bẹ̀rẹ̀ sí bí sí ó mú bí sí síwájú àti bọ́ sí ó mú yín pọ̀ sí fún rere síwájú àti ẹ̀yin àtàwọn ọmọ yín fún ìdí ìgbò orúkọ Jésù sí ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí rántí mi ṣe rere ohun tó máa ṣẹlẹ̀ tẹ́fì rántí mi ṣe rere ìtẹ́mi ṣe mi rántí kan mi àyè láti mọ jí sàyọ̀ mi fún mi láti jẹ́ àtìlẹ́yìn fún mi láti sọ mi di ògùn ńlá àti ògùn ńlá àti ẹni òkè tí ò lè wáyé mọ́ àyè sọ mi di ògùn ńlá àti ẹni kẹlẹ̀ lójúkọ àdébíkún wò borí láti mú gbogbo rẹ̀ rẹ̀ mi láti mú ṣẹ àyè láti mú kí gbogbo àṣeyọrí mi kọ́ bẹ̀rẹ̀ láti ṣẹ̀fọ́ ìlọ ọ̀yà àyíkọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè ohun tó máa ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀yin olórí aláàbò olùwà látìlẹ́yìn fún mi láti bí mi wá àyè tẹ́fì rántí mi ṣe láti mi ṣe yàkọ́ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ nítorí àti fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ayé yín bẹ́ẹ̀ ni òye padà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin tẹ́ pé ní ọ̀tá ayọ̀lẹ́ra nínú àfogunjà ní ayé mi kò sí àwárí kankan fún yín oore ọ̀fẹ́ àtàmú kápò lórí ayé yín ẹ kú dànù ẹ ṣòfò dànù àti ẹ̀yà àti gbogbo agbára yín àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin tẹ́ pé ní ọ̀tá àfogunjà nínú ayọ̀lẹ́ra ayé mi gbogbo ẹ̀yin tẹ́ pé ní ègún àti májẹ̀mú rán gbogbo ẹ̀yin tẹ́ pé ní afanikalẹ̀ fún ègún àti májẹ̀mú rán gbogbo ẹ̀yin tẹ́ pé ní asọ́nilọ́wọ́ sọ́nilẹ́sẹ̀ láti mọ fi àjẹni láti àkókò lọ orí ọ̀fẹ́ àtàlọ́rọ̀ kákò lórí ayé yín orí ọ̀fẹ́ àtàlọ́rọ̀ kákò lórí ẹ̀yẹ bẹ̀rẹ̀ sí ní ṣòfò dànù àti ẹ̀yà àti gbogbo ẹni ẹ̀kú dànù àní àtàgbára yẹn ṣòfò dànù àti ẹ̀yà àtàgbára àní ẹ̀kú dànù àní kò sí àánú àtòlọ́fẹ́ kankan lórí ayé yìí mọ́ ẹni yòówù kò wù kẹjẹ àní ẹ̀kú dànù èyí tó pa àwọn ọ̀nà kìíní àná àwọn agbógun ti yagun àwọn èèyàn fẹ́lẹ́tọ̀ kìíní àná kúkú ni wọ́n kú dànù ọ̀yá ètò àti dábìlárì nípa ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú agbára àti ìrọ̀fẹ́ lọ́wọ́ aláyẹ àní gbogbo ẹ̀yin tẹ́ kó ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá yìí lẹ́nu àdínà fún gbẹ́dẹ́ àdínà àdínà náà láti rí ẹ̀kú dànù gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ègún àti mẹ́jọ gbogbo àní ẹ̀kú dànù ẹ̀sùn láti gbogbo rẹ̀ fàtàlù fàkùnrin ayé agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo ẹ̀yà mo gba gbogbo ògo lọ. Iná mi máa tagbára rẹ̀ jókòó tí mo jù nílé bó ṣe ń jù lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo ìwọ tí kì í pé ògo rẹ pẹ̀lú ẹkẹ́ni tí ìfihàn rẹ fèrè gbígbẹ ọ̀yà mo gba ògo lọ ju bó ti gba gbogbo ògo láti ilẹ̀ wá ọ̀yà mo gba ògo lọ àní fún pápá jùlọ fún tẹ̀síwájú gbogbo àní nínú ọ̀sẹ̀ mẹ́ta tún olú bàbá ọ̀yà mo gba ògo lọ wá tí mo jẹ́ kí gbogbo ògo yìí kọ́ mọ̀ jẹ́ tẹ̀ bó jẹ́ tirẹ̀ lọ wá tó sọ agbára àṣẹ ilé mímọ́ ìmúṣẹ́ ká bó ti sọ kalẹ̀ lọ wá tó mú agbóhùn rẹ ju bó ti gbóhùn rẹ lọ àti àwọn atẹ́mẹ́rin àtàwọn tí wọ́n gbọ́ àti wọ́n wò wá olóòwà yẹn ìwà láàyè rẹ àtọ̀ fi ọjọ́ òṣèlú fún ọ láàyè nìkan kan àwọn tó mọ̀ gba gbogbo ògo bó ti gba gbogbo ògo wá tó mọ̀ dábìrì bó ti dábìrì ayọ̀ títí láwọn sì mọ̀ yá mọ̀ gbórúkọ rẹ ga lórúkọ Jésù àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí nírò ká gbogbo ayé pátápátá ó lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba. Bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ ọba ayérayé o kí lérò ká gbogbo ayé ọlọ́run ọ̀gá ògo lọ́lá orúkọ rẹ ẹ̀kíní ẹ̀yà Júdà. Bàbá mi àtọlọ́run mi ọlọ́run àwọn ọmọ ogun fún mi nírànwọ́ rẹ bàbá tí kì í dójútọ́ mọ́ kí lérò ká gbogbo ayé ọlọ́run ìrànlọ́wọ́ tó tọ́ lọ́lá orúkọ rẹ. Ayérayé bàbá mi mọ́ adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ gba ọgbẹ́ àti ìyìn títí láwọn ọmọ ènìyàn yàmọ̀ gbórúkọ rẹ̀ ga nítorí pé bá a ti ń jáde nínú ọ̀sẹ̀ mìíràn tá a ti wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ pẹ̀lú agbára àti àṣẹ rẹ ògo ayé wa ó bẹ̀rẹ̀ sí ní bóyọ bó ṣe bóyọ lọ títí láwọn gbórúkọ rẹ̀ ga láwọn fògbó fún orúkọ rẹ̀ àti àwọn àtàwọn bíbí àtàwọn tí wọ́n bọ̀ àti wọ́n wà ògo ní fún orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó bùkún ayé wa ó ṣúre fún wa ó gbé wa ró àní bá ṣe jáde nínú ọ̀sẹ̀ tuntun mìíràn nínú ọ̀sẹ̀ mìíràn táwọn ọ̀sẹ̀ tuntun mìíràn lọ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí àyà Olúwa bẹ̀rẹ̀ sí rántí wa sí rere ó bẹ̀rẹ̀ sí rántí ẹnì kọ̀ọ̀kan wa sí rere ó sì bẹ̀rẹ̀ sí gbèsè ẹnì kọ̀ọ̀kan wa nítòótọ́ àti àwọn àtàbílẹ̀ àti ọtọ́ wọn gbé wa àdó bẹ̀rẹ̀ sí gbèsè ẹnì kọ̀ọ̀kan wa nítòótọ́ ó bẹ̀rẹ̀ sí gbogbo ṣiṣẹ́ ẹnì kọ̀ọ̀kan ní àṣepé síwájú àti síwájú àgbẹ̀sẹ̀ pọ̀ ní ohun rere nípa agbára àti àṣẹ Ọlọ́run àti jẹ́ ní alábùkún fún Ọlọ́run láti òkèrè mi wa ìyẹn Ọlọ́run tó dọ̀run àti ayé títí ayé láòsùn mọ́ ìyìn ògo sì mọ̀ jẹ́ tó ń ti ẹ̀yà nígbẹ̀kún bẹ́ẹ̀ ni orí kò yé padà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje o hallelujah 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 ògo hallelujah.